Àkúrẹ́ ní agbègbè Shoprite tó lọ sí ọ́fíìsì gómìnà nílùú Àkúrẹ́, níbẹ̀ la wà báyìí. Tẹ́ ẹ bá wo àwọn ọ̀dọ́ láti agbègbè Màfọ̀n ni wọ́n yabo Oríkòyí àti Ìlàdó náà yabo Oríkòyí láti ṣe ìfẹ̀hónúhàn tako ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè yìí. Tẹ́ ẹ bá wò á rí i pé wọ́n ti gbégi dí gbogbo ọ̀nà tí ó gba Oríkòyí kọjá, gbogbo ọ̀nà yìí ni wọ́n ti gbégi dí báyìí, tó ń sọ pé kò lè sí ìrìnkèrindò ọkọ̀ ní agbègbè yìí lónìí títí tí ìjọba yóò fi wá ojútùú sí ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè Ìlàdó, Ìgùṣìn àti Ìmàfọ̀n nílùú Àkúrẹ́. Ní báyìí ọ̀kan lára nǹkan tí a rí gbọ́ ni pé ní alẹ́ àná wọ́n lọ pa ọ̀dọ́ kan ní agbègbè náà. Tẹ́ ẹ bá sì gbàgbé a ti gbé jáde ṣáájú pé agbègbè Ìgùṣìn wọ́n ṣekú pa ìyá àtọmọ tí ó jẹ́ pé àgbéjáde lórí ìkànnì yìí lẹ́yìn tí wọ́n pa ìyá àtọmọ yìí ni wọ́n tún ṣe àkọlù míì tí wọ́n tún pa ọ̀dọ́ míì. A rí i pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpànìyàn yìí ti da ohun tí ó ń wáyé lemọ́lemọ́ báyìí. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ni wọ́n wà níbí tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Orúkọ mi ni Yáàfin Adébọ́lá. Orúkọ mi ni Yáàfin Adébọ́lá. Láti ìgbà pípẹ́ sẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé àti ìpànìyàn ó ti ń wáyé. Nísìnyí ní alẹ́ àná yìí ní nǹkan bí aago 7 nírọ̀lẹ́ àná tí ojú ò sí ìṣú, ó ti mọ́jọ́ ti ń lemọ́lemọ́. Kágo 7 bá ti fẹ́ lù wọ́n á paná, kò ní sí iná, gbogbo agbègbè á wà nínú òkùnkùn. Tí ó bá ti lè paná yẹn bá ti gbogbo agbègbè bá wà nínú òkùnkùn, bídìmù yẹn ní ìṣẹ̀lẹ̀ ibi yẹn máa ń ṣẹlẹ̀. Ọ̀dọ́mọkùnrin yẹn bẹ́ẹ̀ni ṣe ń páàkì mọ́tò mi nínú kọ́ńpáǹdì mi, lọ́dọ́mọkùnrin yẹn náà ń dé tó náà páàkì mọ́tò ẹ̀ nínú kọ́ńpáǹdì yẹn. Ìjọba bá padà gbọ́lẹ̀ yẹn ní pé ẹgbà mí o. Lọ́dọ̀ ti sáà tí wọ́n ti mọ̀ pé àwọn Àmọ̀tẹ́kùn lọ́wọ́ lágbègbè yẹn àárín ẹnìkanì nínú àwọn Àmọ̀tẹ́kùn yẹn nígbà tó wá ṣe díẹ̀ sí àwọn olóyè tó wà nílùú yẹn tí wọ́n bẹ̀ sí pé àwọn Àmọ̀tẹ́kùn ìgbà tó máa sáde wọ́n ní kankan nínú wọn ò ní ọta àbọ̀ tó lè fi rẹ́sì ọ̀dọ́mọkùnrin yẹn dẹ̀ ké nínú igbó gbogbo ọ̀làjẹ̀ fi ṣe ọ̀rọ̀ máa ń gbọ́ tó ní ẹgbàá mi ẹ̀ ṣàánú mi wọ́n fi jẹ́ pa mí wọ́n ti sáàbù láyà wọ́n ti fún níbọn láyà wọ́n ti pariwo yẹn ìgbà tó ṣe abẹ̀ sí ké gbogbo abẹ̀ sí ké nínú ìlú yẹn gbogbo aráàlú àkúrà papọ̀ tẹ́ bá wọ báyìí wọ́n ní pé gbogbo èrò wà báyìí wọ́n bẹ̀rẹ̀ sí kígbe nínú ìlú yẹn wípé wọ́n ṣàánú fún wa kí wọ́n jẹ́ pé pa ọ̀dọ́mọkùnrin yìí ká tó wí ká tó sọ ọmọ kí sọ́pà yẹn sí yẹn ó wá gbẹ̀dẹ̀ òyìnbó wípé come and face us if you can face us, come and shoot if you can shoot. The next thing ni wípé wọ́n wá gbé bọ̀ sókè wọ́n bẹ̀rẹ̀ sí ìjàpọ̀ bolẹ̀ ó ń dìbọn rọ́ lákọlákọ ó rọ́ bìrìbìrìm kò fẹ́ tó lè fèsì wọn nígbà tó wá yá làwọn ọlọ́pàá wá láti air division láti Ìbátòrò police station kó tó dé wọ́n ti pa ọmọkùnrin yìí abẹ́ igi láti bọ́ òkú ẹ̀ àwọn tó lè ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ náà sá lọ wọ́n ti di gbogbo ògbà kó ṣàánú fún wa Ìlàdó òṣèṣù mọ́ o Ìmàfọ̀n òṣèṣù Ìgùṣìn òṣèṣù ní ìjẹta yìí wọ́n pààyàn ìdá àtọmọ ní Ìgùṣìn ojoojúmọ́ náà pa wá dànù abẹ́gọ́fún ayédàsí wa wọ́n ṣàánú fún wa máa lè sùn mọ́ ilé mi lọ sí ilé ọmọkùnrin yẹn ẹsẹ̀ tó lè sùn mọ́ gbogbo ọ̀nà tó jáde kúrò nínú ilé wa ẹjọ́ ẹ ṣàánú fún wa gọ́fún ayédàsí wa àti gbogbo aráàlú ẹgbà ń kọ́ o ní Ìlàdó ní Ìmàfọ̀n ní Ìgùṣìn máa lè sùn o wọ́n ti ka gbogbo wa tọ́ ó gbogbo wa tọ́ o ó gbogbo wa tọ́ o ẹjọ́ àwọn ọlọ́pàá tọ́nà wà lójú ọ̀nà lálálá owó náà máa ń gbà lọ́wọ́ wa tó bá ti kọjá owó tuntun ọjà náà máa ń gbà fún òṣìṣẹ́ kankan o ẹ ṣàánú fún wa o. Òun náà lẹ ti gbọ́ ìlà ẹnu ọ̀kan lára àwọn olùgbé agbègbè yìí ní ìjẹta òde òní ni wọ́n ṣe pa ọmọ àti ìyá kan níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní pọ́tìrì wọn tó ìjẹ́ pé arábìnrin ló ní pọ́tìrì náà lẹ́yìn náà ni wọ́n tún ṣọṣẹ́ lánàá òde yìí tí wọ́n tún pa ọ̀dọ́mọkùnrin kan ní agbègbè kan náà ní ìjọba ìbílẹ̀ àríwá ìlú Àkúrẹ́ bí ibẹ̀ ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. Báyìí àtúbá ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà sọ̀rọ̀ láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Let me speak English. No, it's Yorùbá. Orúkọ mi is Akure Emmanuel.
and èmi ni youth leader community náà I'm the youth leader which community and ṣé bá rí ìkan tá à ń fèsì bẹ̀ yẹn kìí ṣe ìkan kékeré àwọn ọmọ Fúlàní wọ̀nyí no government wọ̀nyí wọ́n pa àwọn èèyàn wa lẹ́yìn ọjọ́ mẹ́ta we have recorded almost like 5 dead bodies ní community wa and a lè lájú àlẹ́ bẹ́ẹ̀ kan máa pa wá lọ àdẹ̀lé lájú àlẹ́ fún àwọn èèyàn máa ṣe wá ń jàmbá lọ àwọn ìyàwó ò lè sùn àwọn ọmọ ò lè sùn ní ìjẹta àtúrà ká lọ after àwọn kidnapper yẹn àtẹ̀lé wọn díẹ̀ ìbọn táwọn gáàsì ẹ̀yìn ní ẹni ìjẹta yẹn tàtẹ̀lé wọn yẹn it's too much àwọn gáàsì ẹ̀yìn at least AK-47 wọn leave my 1 million less than 250 rounds in rapid so ẹjọ́ we need help à ń bẹ̀bẹ̀ the government to come and help us kí ìjọba kó ràn án lọ́wọ́ àwa ni èmi ni youth leader Ìgùsì bẹ̀ yẹn fún wọn ràn wá lọ́wọ́ fún ẹjọ́ fún wọn ràn wá lọ́wọ́ ẹjọ́ please ẹjọ́ fún wọn ràn wá lọ́wọ́ ẹjọ́. òun náà lẹ ti gbọ́ àwọn ọ̀dọ́ náà ni wọ́n ṣe ìfọ̀dúnwọ̀n yìí tó ń sọ pé ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn lágbègbè ó ti di nǹkan tí ó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ tó yẹ pé wọ́n pààyàn ń jẹta àwọn tó pààyàn ní àná òde ọkùnrin kan wà níbi tó sọ pé wọ́n jí bàbá òun gbé ní Màpọ̀n ẹgbọ́rọ̀ lẹ́nu ọkùnrin náà. ní ẹ̀ka sọ orúkọ mi ní Ọládàpọ̀ ní Sàjọwálà lọ́ngì gbàtòrò road ni wọ́n ti jí bàbá tèmi gbé ní ìjẹta ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àdúrà èèyàn méjì náà pa sí ọ̀dọ̀ wọn nínú oko jẹ́ pé wíbárò láti kó fún wọn jáde sẹ́ǹtì ní alẹ́ àná báyìí wà léwa ọmọ kékeré ọlọ́run kí bàbá jíra $2 náà tún pa o a ní pẹ̀lú àwọn bàbá yìí ò ní àjẹsára ọlọ́run kí bàbá jíra wọn bàbá o ẹjọ́ ẹ bá wa bẹ̀bẹ̀ fún ìjọba ọlọ́run bẹ̀bẹ̀ fún ìjọba o kí ìjọba lọ́kọ̀ tó fẹ́ ṣe yìí ọ̀hẹ́ ẹ̀sìn àfúrà wọn máa ṣe jọ́ fúra wa ẹ̀ṣẹ̀ òun náà ni ẹ ti gbọ́ ẹ̀ àwọn ọ̀dọ́ ẹ̀ wọ́n gbégi dí gbogbo ọ̀nà tí ó wọlé ní agbègbè yìí náà sọ pé kò lè sí ìrìnkèrindò ọkọ̀ ní gbogbo agbègbè yìí òun náà lè rí bí wọ́n ṣe gbégi dí ọ̀nà yìí gbogbo àwọn ọkọ̀ tí ó ń wá sí agbègbè yìí gbogbo ọkọ̀ náà ni wọ́n padà sẹ́yìn ní báyìí ọ̀kan lára àwọn aṣojú ìjọba ni wọ́n ti wà bí láti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà ibi ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe náà òun náà ni a ṣì wà nílùú Àkúrẹ́ àwọn ọ̀dọ́ Ìmàfọ̀n àti Ìládò ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn ọ̀kan lára àwọn wọ́n wà bí wọ́n fẹ́ bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn ibẹ̀ náà la wà báyìí. Wọ́n ti fún state boys yìí o. Ó dáa. Ìkálá dé yẹ̀ wìtá yẹ̀ ni o. Àgà. Ibi ìfẹ̀hónúhàn náà ni a wà báyìí bí ọ̀rọ̀ yìí bá ṣe ń ṣẹlẹ̀ la máa fi tó yín létí ní wàjówàjó ẹ ṣeun. Akọ́jọ́ akọ́tọ́rọ́ lọ fún wa ní self-defense. A máa ṣe gáàsì ara wa. Ó tún ọjọ́ kó tó lágbára ọkọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀yẹ. Nínú fáàmù náà ti lọ gbé wọn láago méjìlá lọ́sàn-án. Wọ́n sin ẹlẹ́dẹ̀. So I'm the chairman of Ondo State Timber Trade Organization. What's your name, sir? My name is Akure Rotimi John. They come to kidnap them inside their farm at Igusidiye. Along the side, they don't move about 3 kilometers. When they kill it, they waste the 2 people. You understand? Now, immediately we had the news at Ilado that they have killed another. In a day, they killed 5 people. That was day before yesterday. Yesterday, overnight, they killed another person inside his own house. 27-year-old boy. In which the mother said, I'm happy, I'm happy. Say my children is happy on. What did the last minutes on a baby tigers? I don't see.